èmi àmì àgbáwo bẹ́gà mo kọjá Julius Berger ó wà ń bẹ́ o. mo gbẹgbẹ àrùn àdé bẹ́g original bẹ́gà ó ju Julius Berger lọ. Me, I don't know Pastor Ademola Amushangbala Gabriel from nowhere. Ọlọ́run jẹ́ kí n lọ lóyìnbó tí máa fi kú. Àwọn kí ló ṣẹlẹ̀? Sá? Àrùrọ̀ ìlóyìnbó èèwọ̀ mẹ́lẹ́. Kí ni ìdí ẹ̀ ni pé mo ti lọ South Africa rí. Àwọn tó gbé mi lọ regret. Mo ní motor accident ní it's about getting 10 years ago. Tí mo paralyze. Rí wọn mo paralyze mo wà coma for 3 days kí tó lajú which is everybody witnessed. Sọ pé mi ìbílẹ̀ pé mo lè rìn. Tí àwọn èèyàn bá ṣe wọ́ọ̀kì mi a ṣe máa rí ìfẹ́ tì díẹ̀ ní right mi pé mo dúpẹ́ fọlọ́run ó wà nú ẹ̀jẹ̀ mo gba abẹ́rẹ́ gidi Allah mú ìwà òkè o sísìn ọlọ́run gbọ́ ṣe gbogbo ìgbà tí mi ráyè ṣe nǹkan kan ó máa ń dàbí àìsàn inú àgọ́ ara mi. tẹ́ ẹ lọ sí location. tí mi lọ location kì í ní àìsàn it's a sickness to me but ẹ bá ráyè gbà mí láyè tó bá tú mi lẹ̀ ni mo gba abẹ́rẹ́. ẹ ṣe bẹ́bẹ́. ara mi ò yá kì í ṣe gbogbo ẹni tó wà kísà ní wèrè wà ní ẹ̀jẹ̀ púpọ̀ nígbà táwọn ọmọ yìí tọ́jú dé pẹ̀lú ìgbàlódé náà lò sí tó yẹ pé wọn kò yàn síṣẹ́ mọ́ àwọn kéékèèké ẹgbẹ́ wọn ti mẹ́kọ̀ọ́ tán ti sọ wọ́n dàgbàlagbà àìmọ́ yẹ àgbàlagbà tó lu kú déètì mọ́lé púpọ̀ ní àwọn tẹ́ rí tó kú nínú àwọn artist yẹn abandon artist ni wọ́n tán abandon wọn. àwọn tí wọ́n wà ń ta sí òpè wọ́n mọ́. kò lè afford. tí n bá wo program bọ̀bọ̀ yẹn màmá pa èmi gan-an wọ àṣẹ́ni sí wà láyé lọ ń bá ìyálé ọkàn lọ ń bá àwọn tá a ti rò pé wọ́n ti kú ó lọ ń gbé wọn jáde wá ó dẹ̀ ń ṣe kí ni àwọn èèyàn dẹ̀ ń donate fún wọn. mélòó nú àwọn ọmọ yẹn ló ṣe gbogbo nǹkan ẹ̀ ká níbi gbogbo wọn ṣe contribute ọ̀ṣẹ́ ṣe fáwọn àgbàlagbà yẹn ẹlòmíràn ní ṣe bẹ́ẹ̀ máa kú wọ́n lọ́mọ tó ń bọ́ wọ́n níyàwó tó ń bọ́ inú ilé mẹ́rẹ̀ẹ́ntì ló kú sí mi fi yọ̀ wọ́n nítorí pé àwọn wọ́n ti jú pé fígọ̀ ní mi lè máa lọ tọrọ nǹkan wọ́n ní fújò fún àwọn ní ọ̀nà tó máa ń fúnra wọn ni pé ètò bá lówó tọ́rí pé ó gbé dání àbí nǹkan ó wà lọ máa fún lọ́nà. káwọ́ sókè fún tálẹ̀ ọ̀gá wa. kí ló wá mú yín jáde nígbà tí kọ́lẹ́sì tó sọ̀rọ̀ pa tó sọ̀rọ̀ sí Pasuma. máa jáde nítorí 1993 tá a fẹ́ lọ initiate currency gẹ́gẹ́ bí Pasuma Ìbàdàn second Pasuma mo pẹ̀lú ní NTA ní Ìbàdàn lọ́dún náà. ẹ bá wọn lọ bẹ̀ wà ń bẹ̀ mí ó sojú yín. kò yẹ kó rí jẹ́ táyé sẹ́rí àsọjù ọ̀rọ̀ máa ń múyàn sísọ ọlọ́màjà sísọ torí tí ìjọba ti lóun mọ̀rọ̀ sọ́sọ́sọ́sọ́ jù yóò sọ bótò àsọ̀rọ̀ sọ bótò nìyẹn ẹ̀sán mi. tó ṣùgbọ́n àwọn tó fi jáde pé sọ̀rọ̀ ọ̀rọ̀ ní sọ̀rọ̀ ẹ̀ mọ́. orin a ò fẹ́ kó lọ má yẹ kọ́kọ́ fún mi aláyẹ torí mi ìbẹnu mi ìlé lọ́bẹ̀ láti. àfẹ́kọ̀ lọ ẹ. orin yẹn popular de pé mi ìmọ̀ tí Tọ́pẹ́ Àlàbí rí bí orin yẹn tó lọ kọ́. ṣé ẹ ní sùn ẹ̀ máa ń gbá kí ló ṣe é. mo ní sọ pé orin ẹ má kọ́ fún mi o torí kò bẹ́lẹ̀ dá àfẹ́ kó lọ èmi ò ọ̀rọ̀ yẹn kọ́ bẹ́ẹ̀ Ọlọ́run tẹ̀ lé jẹ́ ká rí pé nítorí ẹ bá rí pé tẹ bá ṣe bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ de kọjá ní October 8 aláì àwọn èèyàn fi bẹ́ẹ̀ celebrate èèyàn àbá RIP ẹ jẹ́ kan gbọ́ ayé àtòtọ́ àgbéràn ó mà ti lọ kò tí ẹ̀sà àníbóyá fake ikú ni tẹ́nìkan bá jù síta báyìí ẹ̀rọ kan máa sáré máa lọ wá fọ́tò tí wọ́n gòrò RIP wọ́n fi ń bí the page why if anybody RIP o man wá ìmú tó máa kọ fóun wá lè ju RIP lọ dismiss. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. bísímìláì mo ti dé gbùdẹ̀ sórí ètò lónìí máa ní Oyinmomo ètò náà ní Oyinmomo láti àgbàlá AK Media Concept níbi tí a ti ń dábí ẹdun tí a ti ń rọ̀ bí òwe lónìí a ti lọ sí ọ̀dọ̀ àwọn òṣèré tíátà lọ́dọ̀ àwọn tí wọ́n pilẹ̀ kínní ọ̀hún àwọn náà ti ń bọ̀ ọjọ́ pẹ́ ọ̀nà jìn tẹ́ bá ń gbọ́ parí ẹ̀ kí ni bàbá fẹ́ parí ẹ̀ ìbòná parí ẹ̀ dé ìbòná bá rìn àjò ọ̀hún dé
bàbá wa Parí Olódó ẹ mọ̀ káàbọ̀ o. ẹ kú ilé làkàrà lé ẹ káàbọ̀ náà làákérọ̀nà mú kí gbogbo àwọn olójú tí wọ́n fi wòran dáadáa tọ́lọ́hún ò sí ní gbójú lóhun àtẹlẹ́tì ìgbáròyé tí wọ́n gbọ́ ètò yìí èmi náà balẹ̀ bàgẹ́bẹ́yẹ ṣe ń balẹ̀ lórí òrùlé sórí ètò yìí mo wá kópa lórí ètò yìí ẹ máa bá wa ká lọ. bàbá àmọ̀rìn ìbá ẹja kọ́ mu láti ibi pẹlẹbẹ tí ẹ̀yà àgbà sọ pé àti gbọdọ̀ mọ́ọ̀lẹ̀ jẹ. láyé àtijọ́ ní pẹlẹbẹ o láti sàn pẹlẹbẹ àwọn ti gbèrú gudu lọ ẹja mú gbèrú gudu níbi tó kí dáadáa ní ká ti mú. ká kì í níbi tó kí sí dáadáa. ẹja kì báyìí Parí Olódó tí ẹ ti ń jẹ́bọ̀ láti dáadáa bóò lẹ ṣe kó orúkọ yìí. bákan ṣáà ni wọ́n ní Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ilé làáwò ká tó sọmọ lórúkọ ó mọ rí bẹ́ẹ̀ fáwọn Yorùbá ṣùgbọ́n àwa tíátà ìwà àti ṣe làáwò ká tó sọ̀rọ̀ wa lórúkọ. so ẹ jẹ́ kí n gé pápápá bí àwọn bàbá sọ̀nà Olúṣọlá Ọlánípẹ̀kun ni àwọn òbí sọ mí ìtàgé ló sọ mí di Parí Olódó bó sì ṣe bẹ̀rẹ̀ ní wípé àlọ́lé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ náà ni wọ́n bá ṣùgbọ́n ìtàgé wù mí gan lọ́kàn torí mo wà àwọn àwòkọ́ṣe àwọn èèyàn kan láyé black and white ṣá máa wo àwọn èèyàn kan lórí tẹlifíṣàn tí wọ́n ń ṣàwàdà àti wọ́n mí ìtàn tó ń ṣe àwọn eré ìkọ́nilọ́gbọ̀n àmọ́ kí mi náà dàbí àwọn ènìyàn ìjọ kan ẹ mọ̀ pé nǹkan tí èèyàn bá béèrè fún tó bá wù ẹ́ tó bá fẹ́ ṣe. àwọn òwò àtàwọn òwò nígbà yẹn ká lè mọ ibi tẹ́ ti ń bọ̀ gan àwọn olè ń rí nígbà náà lọ́hùn. ìgbà yẹn náà kéré àti ìbọ̀sẹ́nu iṣẹ́ yìí à ń wò wọ́n ni jẹ́ kí n kọ́ sọ̀rọ̀ pé bàbá Sàlá Moses Adéjùmọ̀ kọ́lọ́hún kó fọ̀rùn kẹ́ wọn bákan náà bàbá Mèrò Òjó Ládipúpọ̀ àwàdà làwọn náà ṣe kọ́lọ́hún kó dẹ̀lẹ̀ fún wọn bákan náà ni Ajímájàsán àwàdà làwọn náà ṣe àwọn Jacob àwàdà ni Papilolo gbogbo àwọn aṣíwájú tí yẹn wà wòkọ́ sí wọn pé àwọn eléyìí dẹ́rìn pa òṣónú they are entertainers ó dẹ̀ wọ́n mi kí n dàbí wọn torí àwọn tí bá wà láàrin àwọn ọ̀rẹ́ mi èmi ò ní rònú kankan ẹ̀fọn ò ní rònú bí kò jẹun lọ máa ṣàwàdà ní gbogbo seriousness táwọn èèyàn serious mi fi fẹ́ serious àwàdà yẹn kan mo máa wà fún nowhere pé àwọn ó jẹ́ bá lọ bá bàbá Sàlá ṣeré wọ́n bọ̀ wọ́n ìfọ́ ọmọ yóò fọ́n ní wọ́n tó mi náà dẹ̀ gbàládùn àpẹ bí mo ṣe ń wò wọ́n ìwò mi náà tọ́lọ́mbà kọ́ nígbà yẹn pé èmi náà lè dàbí wọn tọ́lọ́mbà kọ́ bẹ̀rẹ̀ dábàá dẹ̀ ń béèrè lọ́wọ́ Ọlọ́run lọ́lọ́ máa ń sì fẹ́ dá ó ní if you suffer you will survive lórí nǹkan tó bá mọ̀ pé o lọ fẹ́ jìyà fún láti àṣìfò lórí àṣìfò àdúpẹ́ fọlọ́ àwọn tá à ń wò iwájú nìyẹn pé àwọn ilé ń wà yẹn sí àwọn nìkan mú wọn wo Indian film Indian film ti máa wò yẹn bọ̀bọ̀ comedian kan ni mo láìkí máa wò jù bẹ́ẹ̀ iná pè ní Kesco ó máa ṣe bí ọlọ́tí báyìí ìkẹ̀kẹ̀ ìkàwọ́dé jẹ̀rí wọn ní kọ́wọ́yà ó máa ń ti bí ọlọ́tí ọdẹ mo láì kárátà ẹ̀ gan so lára kárátà ẹ̀ náà mo gbé wọ̀ nígbà tí máa bẹ̀rẹ̀ iṣẹ́. nígbà tí ẹ̀yin ti rí ẹ̀yin ti wò ó dùn mọ́ yín dáadáa láti darapọ̀ mọ́ àwọn òbí tí wọ́n á bí tán ṣẹ̀yìn lẹ̀ ìyàn ti ẹ̀ fọwọ́ sí ṣé wọ́n tẹ́wọ́ gbà á kẹ́ di òṣèré tíátà. gbogbo àsìkò tí mo fẹ́ bẹ̀rẹ̀ náà lè kọ́lọ́run ṣàforíjì fún bàbá ti lọ láti kékeré ti lọ tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ gẹ́ fàfàfà tí wọ́n ní fọ́tò tí mo lè dámọ̀ gan ọ̀n kàn pàtàn wọn fún mi ìyá kọ́lọ́run foríjì wọn ṣàforíjì fún mi àti ìyá mi náà ìyá tí mo wá mọ̀ àsìkò tí máa bẹ́ sẹ́nu sẹ́yìn ìyá náà ti papòdà mi ìbẹ̀rẹ̀ gbogbo nǹkan yẹn lójú wọn kọ́lọ́run foríjì àwọn náà kọ́lọ́run ṣàforíjì fún àti ìyá mi náà àwọn ẹ̀gbọ́n tí mo wá ń gbé lọ́dọ̀ rẹ̀ tí ń kọ́ mi ní ẹ̀kọ́ lọ ilé ẹ̀kọ́ lọ kọ́ṣẹ́ lọ sí ara wọn ni mo ti ń sá jáde láti mọ lọ kó ń pa ẹsẹ̀ yìí tó ráwọn náà fọwọ́ sí gbé iṣẹ́ tíátà ìsìn náà fi lọ́mọ lọ pé afẹ́kọ́ mẹkáníkì nígbà yẹn ni o ní ìsìn ó ti yàtọ̀ so bọ̀tí nítorí pé òun mi màá sálẹ̀ láti lọ sí títí tí Ọlọ́run fi sọ pé tó adẹ́ni àfihàn. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ tẹ́ bùṣe gàrà tẹ́ bùṣe gèdè Moses Adéjùmọ̀lẹ́ wa bá tò ní Papilolo Adékọ̀kọ̀lẹ́ bá tò ní àbíta ní ẹ̀ sátọ̀ lọ́ngbà náà. tó ọ̀pẹ ní fọlọ́run tá a bá ń sọ pé
mentor inú bí tá a ti bí nílé ọ̀tọ̀ inú bí tí a ti bí mi inú tàgé ọ̀dọ̀ Moses Adéjùmọ̀ bàbá Sàlá ni ìdérè mi ìdọ́dọ̀ wọn ṣeré rí o mi ìbá wọn ṣeré papọ̀ mo kò rí wọn lẹ́ẹ̀kan rí wọn fortunate ṣùgbọ́n ọ̀gá tí mo kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ tí mo lọ sábà tí mo kọ́ṣẹ́ tíátà lọ́dọ̀ ẹ̀ ọmọọṣẹ́ Moses Adéjùmọ̀ ni torí ọmọ lèmi wá tún wá jẹ́ sí bàbá Sàlá lápẹ́ ní Ọbalẹ́ndé àwọn náà máa ń ṣẹnu báyìí tí wọ́n máa ń wọ nínú eré gbà yẹn àwọn náà àtàwàdà tí gbogbo ẹ̀ lọ́sẹ̀ ẹnìkan ló dì tẹ́ẹ̀tì mi ló mú mi lọ bá wọn mú sí ibi tí wọ́n gbé ń gbà yẹn ọmọ yìí gùdù ó dẹ̀ máa ń ṣe bí àgbàlagbà ó fọ́ nìgan wọn ní ẹ̀ tó when I get there àwọn wa tẹ́ẹ̀tì mi wọ́n dẹ̀ gbà this is talented mo bá àwọn kan bẹ̀ tá a sì jọ wà náà kó tó pé àwọn náà tó papòdà láìpẹ́ àtọ́lì tí wọ́n ń pè àtọ́lágbé mo bá àtọ́lì ń bẹ̀ lọ́dọ̀ Ọbalẹ́ndé wọ́n pè bọ̀bọ̀ kan náà ní Mọ́lá Audu ọ̀gá lọ́jẹ́ fáwọn àwọn ọmọ sí bí Mọ́lá wa mo bá àwọn yẹn ń bẹ̀ lọ́dọ̀ Ọbalẹ́ndé so títí tí ó fi tó bí 79 ètùrẹ́kẹ́tì èmi náà wò ó jẹ́ ń pa ọmọ ẹgbẹ́ mi jẹ ládùúgbò ká dá ilé ilẹ̀ lèmi náà fẹ́ kẹ́gbẹ́jọ parí lódò kọ́mẹ́dì mo fi di òmìnira. ní nǹkan bí 45 years ago àbí bẹ́ẹ̀ kọ́ sà. ó ágìkù ni ó lé 45. ó ju bẹ́ẹ̀ lọ dáadáa. 1976 ni mo bẹ̀rẹ̀ gan ṣùgbọ́n tí máa fẹ́ rò gbà tí èmi náà dá dúró olóògbé sí 45. nígbà tí ìgbà wa ni òkìkí dé tó wá di parí lórí lọ́tún parí lórí lọ́sì. ìyẹn ní 1991. kí lè ṣe. ni Ọlọ́run sọ pé kí ó fẹ́ fi mí hàn a ti ń béèrè tíátà bọ̀ tá tipẹ́tipẹ́ mo bá bàbá wa kí Ọlọ́run ṣàforíjì fún wọn ṣàṣolúmọ́ àwọn náà gbé mi ìrìn àjò. bàbá àgbákò bẹ́ẹ̀ ni bàbá wa náà jẹ́ torí àmì fúnra ẹ̀gbá Ọlọ́run foríjì wọn. bàbá wa kí Ọlọ́run ṣàforíjì Ọlọ́run tó àwọn tó ń fọlá wọn tọrọ pé kọ́lọ́run jẹ́ káwọn náà rí gbà lóbi tiwọn. ìgbà tí mo dọ́dọ̀ bàbá ní 89 nínú ìrìn àjò pé mo ṣáà ń wọ́n náà orúkọ bá ṣe rí wa ohun mi kì í ṣáà fẹ́ máa ṣeré bàbá náà jẹ́ àjọ kọ́kọ́ tọ́ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tá a gbé tọ́ tá a máa ń lọ lálẹ́ òní ni ẹ wá wò ó Àgbákò eré ìtútìdé kíní kan ọdẹ alù kíní kan so akáàkédé ta àfi gbọ́ àbáwọ̀ Benin Republic lọ́wọ́ mọ́tò wọn ń gbà yín Austin àkó ń Benin àpilẹ̀ Togo àkó Togo àlọ́ Ghana àkó Ghana àlọ́ Abidjan. by road láti bàbá Àgbákò road mọ́tò wọn Austin láti gbogbo nǹkan bẹ́ẹ̀ so bàbá yẹn lọ jẹ́ kí n kọ́ explain pé mo fìlú pé mi náà fi Nàìjíríà lẹ́ o. mo kọ́kọ́ ẹ travel out. mi náà yes àbí ẹ travel out. abroad ní travel abroad. adúpẹ́. so kọ́lọ̀ ṣàforíjì kọ́lọ̀ kẹ́ bàbá kọ́lọ̀ sí ẹ̀fọ́rún sí fi dáàbò. ìṣúná pẹ̀lẹ́pẹ̀lẹ́. so ìgbà tí ó wá di pé àwọn sọ pé mìíràn ni àwọn artist tún wà ń sìn yìí o ẹni tó bá jáfẹ́ lórúkọ oríṣiríṣi eré lọ́yà ń bẹ́ o from any bí àwọn artist wa sáwà bẹ̀ wọ́n sọ bẹ̀ di base èmi náà sá lọ bẹ̀. ẹ sá lọ. mo lọ dó sí wọn bẹ̀. ó làwọn fàdéyé lórí. ọ̀làgbẹ́jọ wà ń bẹ̀ pẹ̀lú gbogbo olúkúlùkù àjọ wa ipò kínkín aláràn dẹjọ́ kan ló ń ṣàforíjì gbogbo àwọn tó à ń dárúkọ ẹ̀. ẹgbẹ́ mi tì gbogbo wáyẹn. àjọ wà ń bẹ̀ ni so àwa wà ń bẹ̀ a máa ń yaṣẹ́ ẹ̀kan yaṣẹ́ lóríṣi súngbà tó tọ́sìkò lẹ́nìkan wọ́n sọ fún mi pé wọ́n máa ń yaṣẹ́ kan ní K2 ọ̀nà máa 12 lẹ́gbẹ̀ẹ́ Ọjọ́ta. lọ́jọ́ ẹ jẹ́ kí n lọ bẹ̀ n kàn á bá bọ̀bọ̀ kan pàdé bọ̀bọ̀ yìí mo ti bá pàdé rí ní Ìkòròdú ìmọ̀ àtọ́láyà la bá pàdé. Ọláyà Igwe yẹn bọ̀bọ̀ yẹn jẹ́ Thompson àtúntò ló ń direct iṣẹ́ yẹn máa lọ bá wọn ní èmi náà wá ká bóyá wọn lè lò mí sí ẹ̀ ó ní àwọn káàsì tí pé ó ní bọ̀t kó má. Thompson ọ̀rẹ́ Mr. Adéyìndé abóhùntúkọ́ kì wá ń ṣọ̀rẹ́ ọmọ ló jẹ́ sí. ọmọ ló jẹ́ sí Mr. Adéyìndé. tó rọmọ làwọn náà jẹ́ sí Mr. Adéyìndé bá ṣe báyìí Mr. Adéyìndé ló ní iṣẹ́ yẹn. àwọn dùnú à ń kó àbí sẹ́tọ̀ fún ìyá ológi àti ìwú àkọ́kọ́ tó fáyìn kan báyìí dúdú báyìí ni mo ṣe bí omi láìpẹ́. lọ́lá. n la fi ṣe ìwà ẹ̀dá ọ̀kan gódógbó náà fẹ́ lò fún comedian iṣẹ́ yẹn but fortunately gódógbó ráyè bí Thompson ṣe introduce sí dẹ̀ndín ẹgbẹ́ bọ́ọ̀lù comedian ni ó dẹ̀ gúdùgbà Abẹ́òkúta ló wà ó wà pẹ̀lú wọn mìíràn ó ní gbódógbó ń fẹ́ ló járe bọ́ ọlọ́gbọ̀n ayé jẹ́ ká tẹ̀sí owó wọn ṣá tẹ̀sí mi ló bá rí pa ó wà nú ẹ̀jẹ̀ ó pọ̀ mo ń gba abẹ́rẹ́ gidi Allah mú ìwà òkè o sísìn Ọlọ́run gbọ́ ṣe gbogbo ìgbà tí mi ráyè ṣe nǹkan kan ó máa ń dàbí àìsàn inú àgọ́ ara mi. tẹ́ ẹ lọ sí location. tí mi lọ location kì í ní àìsàn it's a sickness to me but ẹ bá ráyè gbà mí láyè
tó bá tú mi lẹ̀ mi mò ń gba abẹ́rẹ́. ẹ ṣe bẹ́ẹ̀. ara mi ò yá kì í ṣe gbogbo ẹni tó wà kísà ní wèrè wà náà ẹ̀jẹ̀ púpọ̀. I'm telling you. látàrí kan tí yẹn bá mọ̀ ṣe tó bá rí ṣe. ó máa rí bákan tó bá jókòó ìṣe ẹ̀ máa rí pa máa rí àti bákan torí nǹkan yẹn máa jájẹ bí kò ṣàmà rí ẹ máa wọn lórí ńgbà míì ó lè jò ó máa gbé bí pé kó lórí kọ́. So tí máa fọ̀rọ̀ ogun àṣà mo bá wọn ṣiṣẹ́ yẹn máa yẹn wà máa ń ṣàdé ní wá láìkì àti káràkítà mi yẹn bá a dẹ̀ ṣe ìyáṣẹ́ kò pọ́sẹ̀ kan lọ́ti bẹ̀ sí ní ai àwọn tèmi fílẹ̀ sí mi ran ló ti wọ́n ti ń rí mi lọ́hùn pé wọ́n ti ń yẹ every Friday gbàdé máa fi lóṣù kan pẹ̀lú wọn bí pé kí n tẹ̀ lọ́wọ́ mìíràn tí máa bọ́ọ̀lù ìjọsìn mìíràn lèrò bá bò mí gbà tí wọ́n rí olè wọ́n pàdé ló dáwọ́ wẹ́wẹ́ gbà tí máa fi dé mìíràn níbi tí bẹ́sàn mo ti di star torí àwọn tí ń wò mí níbẹ̀ láti gbò wọ́n ti rí mi dépò máa dádúgbò ẹ̀kọ́ ibi tí mo ọlọ́sẹ̀ mẹ́tàlá láti wà ibi tí mo ti wà tí kì í sọ̀rọ̀ oṣù bíi mẹ́rùn-ún táwọn kan ń fẹsẹ̀ gbálẹ̀ tán rí agídí lọ fún àní sí nǹkan sí méjì mo dé báyìí torí location bíi 4-5 pàdé ń bẹ̀ fortunately ṣá tú ewu ń bẹ lóko ló ń gẹ́ 1991 lọ́lọ́run bọ́ọ̀sì tó gún yẹn níparí olódó ló fi mìíràn ìwà ẹ̀dá wà ṣe káṣe máa wò wẹ̀yìn wò àwọn 30 àbẹ̀sí ní àwọn television series yẹn ibẹ̀ lọ́nà ti sọ pé kí wọ́n rí mi. So I'm not a film star, I'm a television star. Mo lè ṣe pé àwọn tó lè identify dáadáa ni àwọn ọmọ wọn tó wà within 80-90 tó ń wò wá ní TV black and white àwọn ògbójú window máa yọjú. àwọn sẹ́ẹ̀tì irú wa báyìí. irú ìyàwó ilé ọbẹ̀ máa jóná mo ti ráwọn tí mo pápá délé tó ní máa ní òní lọ lẹ́nu àwọn àjọ délé pé èmi mo dájà lẹ́ láàrùn àti ọkọ̀ ohun àwọn jàjà 6 months káwọn tó sẹ́kì ni mo ṣe ó lọ the last ọbẹ̀ tó kù ọkọ̀ ń láìkì ọbẹ̀ ilé alásẹ̀pọ̀ ó dẹ̀ ti ní kó máa tẹ̀bálẹ̀ pé ọbẹ̀ yẹn láì ní kó ṣe láìsí fún àwọn ibi tó ti lọ ń wo tó bá ti di ibi tèmi yẹn ló ń fẹ́ lọ wo ibi tó ti lọ wo ojú parí olódókó tó dé bá ọbẹ̀ ti di ó ti dẹ́bu ọ̀rẹ́ wa dìjà ọkọ yẹn òrùn jẹjẹ yẹn kí ẹ sì dá tọ́mì pé nǹkan tó fẹ́ lọ jẹ́ lé ọ̀rọ̀ yẹn di pé on the part. lórí ọ̀rọ̀ yẹn. I'm telling you ó wá sọ sórí yẹn pé ọ̀rọ̀ mi èmi fún mi ló ń wú tóun fi di pé òun pẹ̀lú ọkọ òun yára fún 6 months ọpẹ́lọpẹ́ àwọn family ló ṣètò. wọ́n tún pàdé pàlàpadà. mo tún wá wò pé tó ẹ̀wọ̀ rúùn tó wà nínú nǹkan bẹ́ẹ̀ ọlọ́run láti gbẹ̀yìn ṣá àyàdùpẹ́ fọlọ́run pé àkú àṣìwà láyé àánú la rí gbà tó ráhùn tó kú náà kì í ṣe pé bóyá rí bá kan ọlọ́run kọ́ kó rí bẹ́ẹ̀ ni. ẹ̀yà àtẹ̀wọ̀n káàkiri àgbáńláyé a ní afẹ́gbé níbi tí ó lápẹ̀rẹ̀ lónìí bàbá tí a gbá náà nípa lórí wọ́n ti mọ́rọ̀ ń bọ̀ wọ́n mú bọ̀ wọ́n sì mú débi tí ó dáa nígbà tí òkì wá dé tó ti mọ̀ ní mìíràn wọ́n mọ̀ ní káàkiri wọ́n ti wo tẹlifíṣàn èlé rẹ̀ ọlọ́sẹ̀ 13 ṣó tiẹ̀ bówó dé ṣó bọ́rọ̀ dé. ẹ mọ̀ pé gbogbo ògbà kí ẹ máa dúpẹ́ fọlọ́run sẹ́ gbogbo ògbà fíìmù ni a ní òkìkí ni táwọn ìlú mi bá tún padà pẹ̀lú lélẹ̀ pẹ̀lú àwọn ọmọ mi fẹ́ mọ̀ ẹ̀ wá kí mi lè àbádé bẹ̀ máa gbóúnjẹ fún àtàbá ń lọ ìjẹ́ 500 naira fi ṣòwò mọ́tò tí ò ní yọ nǹkan kan ẹlòmíràn tí wọ́n pa pàtí pẹ̀lú dúró ni àbí nínú àbẹ̀dẹ abáhàn ẹ máa fún gbò méjì ẹ máa fún gbò kan àwọn ọkọ̀ tó ń bá dé ní èkó yọ tàbá wa lọ location náà location tá a gbówó jù la máa gba bóyá 1,500-2,000 ìgbà yẹn ó máa dàbí pé a gbówó gidi which is not money bọ́ orúkọ wà kò sówó ń gbà yẹn kò dàbí tó ń jẹ́. nígbà yẹn náà a rí nínú musical video kan Alhaji Wasiu Alabi Pasuma ló ṣe ẹjọ́ gidi ọ̀rọ̀ bọ̀kíbọ̀ òun ṣe ń gbọ́ngbà náà ni. 95 nìyẹn. ni Paso is my close blood brother torí màmá kọlọ́n ṣàforíjì màmá wa jíjà brother ti lọ màmá mú mi bí ọmọ ni ìgbà tá a máa fi pàdé pẹ̀lú Paso our the family torí màmá náà màmá á ti rí dáadáa actress ni màmá wọ́n jẹ́ pé àwọn màmá táwọn. ọ̀dọ̀gbọ̀n olùgbàǹgbà náà ní abẹ́kúnrát. London Ògúngbè làwọn wà ní màmá wà gbà yẹn. Abẹ́òkúta. sọ àwájọ ọmọ fún wọn gbà yẹn sọ wọn mọ̀ mí àsànàtọ̀ wọn wá láìkì mi bá wọn á rí ṣe èmi àti Paso oh God inú wọn máa ń dùn babájọ kò síbi tí Paso bá ti play mọ́ èmi ní MC. ẹ máa débẹ̀ sọ. mo gbọ́ rẹ̀ mi ni máa ṣe MC gbà yẹn. bó wà ní àjọṣepọ̀ yín títí dè ní. àjọṣepọ̀ yẹn náà torí pé Ọlọ́run dá wa sí àṣìjọ wa ni òun ṣe 57 báyìí. yes lókè ìpẹ́
yóò tún ṣe bàbá yóò tún ṣe 40 years on stage bẹ́ẹ̀ ni báyìí náà. bẹ́ẹ̀ ni so èmi náà fi fẹ́ mo ti ń ṣe bíi 59 lókè ìpẹ́ mo ń ṣe 45 nínú iṣẹ́ eré ó wá jọ ìmọ̀ra olóma torí mo fẹ́. ẹ ṣe pàtí ẹ báyìí. lágbọ́rọ̀ lọ. àwọn náà ń bọ̀ wá kọ́fà yín ayọ̀bá mi ń bọ̀ yóò gbé kámẹ́rà báyìí. bàbá ká tó wá lọ síbẹ̀ mo rí pé ẹ jáde láìpẹ́ yìí ṣùgbọ́n kí n tó mú ìbéèrè yìí wá èyí ní tíátà olùkọ́ tó máa ń kọ ẹ máa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà o kàpẹ́ láyé àgbà lè kàn ní ó lè kàn ní bí apẹ́ láyé àgbà lè kàn ní àwé o orí ìyá mi ìṣe mi gòkè ó dìjẹ̀ lẹ́ńkẹ́ ó dìjẹ̀ lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ atọ́wà ò gòkè ya. orin tí ẹ̀ ń kọ yìí ó dàbí áńtẹ̀mù yín ni. áńtẹ̀mù bàbá wa bàbá Ògúndé lóòótọ́ áńtẹ̀mù yín sílẹ̀. ṣùgbọ́n àwọn kan sọ pé orin yìí wọ́n ní bí ìjánu ni. ìjánu. fẹ́yìn òṣèré tíátà láti bọ̀ fágbà. bẹ́ẹ̀ ni. wàhálà kan wá ṣe láàrin Pasuma tó jẹ́ olólùfẹ́ yín àti Tai Currency tó náà ń tẹ̀lé káàkiri pa Paso Ìbàdàn lèmi ẹ̀yin náà wá jáde. mo jáde. ẹ sọ̀rọ̀ ẹ fa kò mú òkun yọ sí Tai Currency. tábà ní ká wo àwọn òṣèré tíátà tẹ́yìn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ ti pé èyàn mọ́ bọ̀ fágbà ni o àtàwọn tó ń kọrin fújì níbo ni respect wà ní méjì níbo ló wà jù níbo respect wà. ṣe rí ẹ̀mọ̀ pàápàá onítíátà a máa ń ní ìbẹ̀rù kan ní ìgbà kan tí àwọn ọ̀gá bá jókòó báyìí àwọn ọmọọṣẹ́ máa wà lọ́ọ̀kan nínú iṣẹ́ tíátà a ní lè súnmọ́dọ̀ kọ̀ǹpósà ló máa ń pe àwa ọ̀gá àwọn ọmọọṣẹ́ máa wà lọ́ọ̀kan àwọn tó tún láṣẹ́sì láti súnmọ́ rí ẹni pé àwọn tó bá dàbí mánéjà tàbí máa ní mánéjà group manager wa olùsùnmọ́ ṣùgbọ́n ayé ìsìn wọn ti fọlọ́ ayé ìgbà yẹn ní bàbá Akin Ògúndé wọ́n fi kọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. bàbá wíbẹ̀ tí Ògúndé tàbá rí àwọn bàbá yẹn lọ́ọ̀kan àwọn ò lè súnmọ́ wọn àfi tó wá pé ìwọ kẹ̀dẹ̀ wà ń bí tó invite aláṣọ ọ̀ṣun pé. ẹ̀dẹ̀ mọ̀ wọ́n ṣé ẹ mọ̀ wọ́n. àwọn àìní dẹ̀ mo wà nínú jáìsì mo wà ní àròpin tẹni mo wà nínú ayé gbogbo àwọn yẹn náà a máa tọ́ka ní èmi nìyẹn ni èrò ni torí wọn tí ì máa wá èrò bàbá wa ní ìwọ kẹ̀dẹ̀ wà ń bí. ìwọ bàbá ní tí bàbá wa sọ pé ìrẹ kẹ̀dẹ̀ wà ń bí inú ẹ máa dùn ní pé Ògúndé pè mí. bọ̀tí láyé sí ẹ bá ti rí àwọn ọmọ tán máa jókòó tí ẹ̀ta àgbàlagbà máa bọ̀ tán ní dìde. ọ̀rọ̀ ẹ wà láàrin oní tíátà. gidi. ṣùgbọ́n táwọn onífújì ní sá. àwọn onífújì náà mo ti rí pé wọn ò ní rárá torí pé máa wo ìpèsè báwọn kan ló wà níwájú ẹ bọ̀wọ̀ fún wọn onífújì ò fúnra wọn ní ọ̀nà tó máa ń fúnra wọn ni pé ètò bá lówó torí pé ó gbé dání àbí nǹkan ó wà lọ máa fún lọ́nà káwọ́ sókè tálẹ̀ ọ̀gá wa ṣùgbọ́n tó bá mọ eré kọjú àwòkó lọ tí ó bá ti lówó ohun ẹ̀kan dùn lásán ni àlàyé kò sọ̀rọ̀ fún. bàbá kí ló wá mú yín jáde nígbà tí Currency tó sọ̀rọ̀ pa tó sọ̀rọ̀ sí Pasuma. máa jáde nítorí 1993 tá a fẹ́ lọ initiate Currency gẹ́gẹ́ bí Pasuma Ìbàdàn second Pasuma mo pẹ̀lú ní NTA ní Ìbàdàn lọ́dún náà. ẹ bá wọn lọ bẹ̀ wà ń bẹ̀ mi ó sojú yín. ilé ìwé sọ̀rọ̀ àwa bí mo ti wà pẹ̀lú Pasuma kì í ṣe nóbèkèrè ó ti pẹ́ aláwàláì aláwàláì ọlọ́run sẹ́ so wà ń bẹ̀ so ìṣe wọ́n máa pàtọ̀ fún mi òun náà dẹ̀ ní wípé kí ni ọmọ láwọn nípẹ̀kún sọ ó máa gba ojú bàbá bá dé ara mi gan bá dé so gbà tí wọ́n á rí pé kò yẹ kó rí jẹ́ táyé sẹ́rí àsọjù ọ̀rọ̀ máa ń múyàn sísọ ọlọ́màjà sísọ torí tí ìjọba ti lóun mọ̀rọ̀ sọ́sọ́sọ́sọ́ jù yóò sọ bótò àsọ̀rọ̀ sọ bótò nìyẹn ẹ̀sán mi náà gbogbo tó bá dé ibi tó fi lọ ń pàtàn yẹn kò yẹ kó máa pàtàn kí ló bá ẹ bá tàn Ṣẹ̀fí Àlàó orin kí náà kàn ní Pàṣọ òbẹ́sẹ̀rẹ̀ kí ló rò dé gbogbo tó lọ́mọ tó bá ní cause trouble gbogbo tó ṣẹlẹ̀ láàrin fújì nsìn ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn foundation tó ti bẹ̀rẹ̀ yẹn lẹ́rí gbogbo tó ṣẹlẹ̀ ẹ̀wọ́n máa búrò àbáṣì yẹn náà. bẹ́ẹ̀ ni ta nìyẹn. tó ṣùgbọ́n àwọn tó fi jáde pé sọ̀rọ̀ ọ̀rọ̀ lè sọ̀rọ̀ ọ̀rọ̀ lè sọ̀rọ̀ ẹ̀ mọ́. ẹ mọ̀ wípé ibi tí ó yẹ kó tó rí wọn fi pé ni pé ìgbà tí Barrister àti Kollington ìjà Ọlọ́run á ṣe ìjà parí kó tó di pé bàbá lọ sí olùjábọ̀ fẹ́dùmarè tí bàbá yẹn ṣì wà kò tí kò ń la síwájú bàbá ó sì la síwájú gbogbo wọn. ìyẹn Kollington Àyìnlá. Ọlọ́run wá ṣe settlement lójú ayé bàbá yẹn ìjà Paso àti Òṣùpá parí. ó tún parí bẹ́ẹ̀ ni. ìwà wà ń bẹ ṣé mọ̀ pé tí ẹ̀pọ̀ bá ti là wà láàrin àwọn aṣíwájú ọmọ ẹ̀yìn náà inú wọn máa dùn
Bẹ́ẹ̀ni. wọ́n á lọ opportunity nítorí pé nígbà tèmi bá táwọn kan tẹ̀lé ẹ̀ tèmi pẹ̀lú ẹ̀ ọ̀rẹ́ táwọn kan tẹ̀lé mi ṣé àwọn tó ń tẹ̀lé wọ́n lè access lọ́dọ̀ tèmi wọ́n tó ń tẹ̀lé mi ò lè access lọ́dọ̀ so but tí ìrẹ́pọ̀ bá wà àwọn ọ̀gá olùbọ̀pọ̀ ni ọdúnmá so kí nìyẹn àwọn tó ń bọ̀ lẹ́yìn á lè fún wọn access láti pé káwọn náà lè dára àwọn ọ̀gá yẹn jáde ṣé ti Olùṣùpá àti Paso tọ́lọ́run wa fi parí ìrẹ́pọ̀ yìí ẹ̀rí ìfẹ́ tó wà láàrin wọn sì anybody máa enter wọn so nígbà tí wọ́n máa enter wọn lọ́ba ti enter wọn máa forí la ọmọ yẹn n tó wá lọ ṣe yẹn ẹ jẹ́ ká gé ọ̀rọ̀ ní kúkúrú torí ibi tí ó yẹ kọ́rọ̀ ti parí ibẹ̀ kọ́ ló ti parí pọ̀ tó bá lè wá àtúnṣe kókó rẹ̀ tara ibi tó ti parí kọ́ ló kó ti parí. ẹ má yẹ jẹ́ ká ọ̀rọ̀ yẹn because ṣe rí tí ọmọdé bá rí àgbàfín àṣẹ wà láti ẹnu lágbájá bọ̀dá mi wọ́n bú mi ni olómi òpó olómi òdà ìbẹ́ bọ̀dá ẹ̀ ni ó yà lọ sọ fún bọ̀dá pé kó má bínú bọ̀dá àbúrò ẹ̀ náà ní Fàmárà ṣe ti rúrọ̀ yẹn. ó balance. ṣùgbọ́n tí rúrọ̀ bá ti wáyé àbúrò àti máa bèlè pé bọ̀dá òun ṣì tí òun. ó ti yé mi. ẹ̀gbọ́n náà máa wò kó àbúrò òun rí òfin ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. àwọn tó ń wò lákàtà àgbàlá mo rò pé ó ti yé yín náà ó ti yé yín gbogbo wa lọ́la rí fídíò ọ̀hún ó ti yé kálukú wa. bàbá ń gbà tí ó wá yá aṣáàrí fídíò kan tó wà ń ta tó wà ń boro wọ́n pe wòlíì kan ní Adémọ́lá Amúsàn Àgbàlá Gabriel ó wá ó ṣàlùkòrò ó pe gbogbo ayé ó pe gbogbo èrò àwọn adáwó àwọn ará mọ́tò lábọ̀gìnì fún bàbá parí olódó ìṣẹ̀lẹ̀ ibò ló ṣe wáyé ńgbà náà lọ́hùn. àwọn mùsùlùmí wọn ní kádàrá láọlà káàkà kọ́dìrì bẹ́ẹ̀ ni tọ́lọ́mbà kọ fẹ́ dà kò níyẹ ọlọ́màjà kọ gbogbo ẹgbẹ́ ń wò wá nílé làkọ́dún tó parí gbogbo ilé máa ránu gbà ibi yóò ká láàánú yìí wà àṣàwárí yìí wọ́n tún ní mọ́ra fáànà. wàrà fáànà mọ̀kànà àlíyà. Ọlọ́run máa ṣe àgbéga fún yín àti iléeṣẹ́ AK Media yìí àtàwa àti gbogbo àwọn cameraman àtàwa kúrò tàwa ń bí. àtàwọn sáré àwọn tó ń wò wá. ẹ̀tọ́ tún wò wá lẹ́yìn tàgé. bẹ́ẹ̀ ni sẹ́rí tọ́lọ́mbà kọ orí àánú pòun dé láyé ẹ̀dá kò sí ẹ̀dá tó máa ní tọ́lọ́mbà sọ pé òun dé kò sí bàbá ẹnìkan tó máa ní kò tí ì dé. I don't know Pastor Ademola Amúsàn Àgbàlá Gabriel from nowhere. mo ń lọ lóòótọ́ I was born by Muslim but sẹlẹ̀ ni mí. hallelujah o hallelujah jẹ́ ẹ̀yin náà máa ń ké lúlì hallelujah jàre. ok hallelujah ẹ̀yà. sẹ́rí pọ̀ mo ní ìgbàgbọ́ nínú Ọlọ́run púpọ̀ pé kò sí ní tọ́lọ́run ò lè ṣe nínú ayé mi máa ń gbàdúrà rí gan-an. mo kàn máa ń wo social media mo á rí máa yẹn pé ó hẹ́pù ìyá àbèjọ mọ́ra ẹ̀ lè sísítà mi náà àjọ ń gbé kò dù ó tún hẹ́pù ìyá gbóǹkan mo á fọ́lù ẹ̀ mo á ṣe short video láti fi appreciate ẹ pé this man I don't know you from nowhere but more anointing for what you are doing for me. You are doing well. Pé kọ́ ló mo kàn ṣe kìíní yẹn bí comedy I don't ask him for anything. àṣùn wá rí bó ṣe láìkí rẹ bó ṣe repost ẹ ni kò jújọ́ kẹta lọ mo ráyè pé ní ìrọ̀lẹ́ mo kàn án tẹ̀mọ́ àwọn ọmọ mi wá náà láti your phone is ringing ta lélẹ̀ hello sir o ṣé bàbá parí olódó ni mo lé mi ní sir bàbá parí olódó mo yẹn sir a rí kọ́mẹ̀ntì sà ọ ṣàṣì prayer fún mi mo ní ìjọ mi mẹ́tò sọ Pastor Àgbàlá Gabriel ní bá kọ́ tiẹ̀ ẹ̀ mo ṣọ́ọ̀kì mi. fọwọ́n náà ilé àbí ríìlì tó ní sá. kò tún bá tún pè padà àmọ́ ní ẹ̀rọ sàmú nẹ́tù àwọn náà náà ti mọ̀ pé nẹ́tù lọ́wọ́ ni bàbá parí ẹ̀ you are the next person àfẹ́wà fíṣítì yín à ń bọ̀ lẹ́ ń gbé mo ní Kòròdú ok tó bá di next month first week of next month àwọn bọ̀ dàsí ó sì kú bí nǹkan bí oṣù kan bàbá ọ̀sẹ̀ mẹ́ta mo ní òkè sá máa sọ fún ìyàwó mi ní àbí ó fẹ́ rí bẹ́ẹ̀ Àgbàlá Gabriel táwọn èèyàn lọ ń tò lọ bá ó ń pè mí fún wa bá mi ó wá fẹ́ lù wá mi tó ìyá mi bá dẹ́fẹ̀ ó ní ṣe bá máa ń kọrin orin tí ẹ máa ń kọ mú ní orí ẹ̀jẹ̀ Gabriel tó fẹ́ gbéra ayọ̀ mi wá ẹ̀jẹ̀ Gabriel nìyẹn ó ń gbébọ̀ Gabriel ló ń jẹ́ Gabriel ni kò jújọ́ kẹta síjọ́ yẹn èmi ti wá gbà kí n sọ nọ́mbà yẹn hello sir èmi tẹ́lẹ̀ fẹ́ máa lóhun orúkọ ọmọ gbòòrò kan ló ń pè hello hello tá ló wà ń bẹ̀ ní bàbá parí ẹ̀ mo ní ẹ̀ sá àlọ́ wà ń bẹ̀ Pastor Adémọ́lá Amúsàn ni ó. ẹ wá change ohun abẹ́ change ohun. ẹ má fi mi sá o ẹ kú iṣẹ́ Olúwa sá wọ́n ní àwọn ń bọ̀ lọ́dọ̀ yín lọ́túnla they come in on Wednesday he say he's coming on Friday mo ní mo rò pé ní next month ẹ̀mí ọ̀run ní ká wá fèsì tí ń lọ́túnla ok sá wọ́n ní pé kí n describe ibi tí ilé àdúgbò mi
wọ́n ṣàṣọ mo ní màá lọ dóde wọn ní ilé ipò ọba tó ara mi ò balẹ̀ mọ́ wọ́n wá ní kí n lọ ṣe short video kí n sẹ́ndẹ̀ sáwọn sísè pé pásítọ̀ Àgbàlá Gabriel ń bọ̀ wá kí mi kí n sẹ́ndẹ̀ sáwọn káwọn gbé ẹ sí bájú bójú lọ sẹ́ndẹ̀ sí orí péjì ẹ̀ nìyẹn eré ni mo pè ìjọ táwọn òjòrò fẹ́ wúkú ọ̀lẹ̀ ọ̀kadà ni mo gbé ọ̀kadà ìsìlá kéèyàn gbọ́kadà láti gbé báyìí lọ sí Kétu níbi tí mo ti lọ pàdé inú òjò tí mo páàkì lójò àbúrò mi tó gbé mi ọgbẹ́ni èyí Gabriel lè jẹ́ kójò pa mí ẹni tó jò pa tó rò pa. mọ̀láìkà ló ń bọ̀ á kí mi. wo bí bọ́ọ̀lẹ̀ olùsí mo bọ́ síbẹ̀ bá mi ráṣọ bíta mímu fi ń jà bá mú nǹkan àṣé mọ́tò tó páàkì sílé epo tẹ́mi wà àṣé máa yẹn ni. tó ti dé already. èmi ò mọ̀ bóun ni mo kàn wá ṣe rí bọ́ọ̀sì kan tó wá páàkì mo ní bá bọ́ọ̀sì ìjọ pásítọ̀ wọn náà ló wà ní mọ́tò yẹn àti òun náà mọ̀ pé mi ni bọ̀ tó ti rí mi bí ó ṣe kápẹ́ lẹ́yìn ọ̀kadà tó ju òun rọ̀ òjò ń rọ̀ mo ṣe lọ bá ní parí ẹ̀ ilé wa lójú mo ní mi sá ẹ wá wọlé ọ̀nà ẹ̀sà mo ṣe èmi ni máa lead ní dáná lébi ẹ jẹ́ kójú máa pa mí. That is how it came to me. history yẹn ṣe change nìyẹn. àwọn èrò àdúgbò bá rọ nǹkan méjì lè máa fi rérò nílé òṣèré bóyá ó kú wọn fẹ́ wá witness bóyá ó kú tòótọ́ ó ṣoríire wọn fẹ́ wá mọ̀ pé bóyá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ tàbá wọ ará àdúgbò wọ́n tẹ̀lé mọ́tò máa yẹn láti junction dé àdúgbò tó ń wọ́tì nígbà tí màá fi dó lẹ́nu ọ̀nà lémi tí mo rérò tó ń ṣíbọ̀ bá mi ní wọ́n tẹ̀lé mọ́tò yẹn bọ̀ pé wọ́n fẹ́ wò bí tó fẹ́ wọ̀ wọ́n wà mẹ́ wọ́n witness gbogbo bí ó ṣe ṣe nǹkan yẹn jẹ yẹn collect the money mo ti kọ́lé bẹ́ẹ̀ni a rí mo ti rẹ́nu lé mi bọ̀ tí mi ti rẹ́ ta mi rẹ̀ tí ì ṣe fẹ́ǹsì orí bí tí mo bá dé ó láwọn máa parí ìtukù pàtó máa dijọ́ kejì bàbá parí ẹ̀bùdó amúnimọ̀ torí kò lọ́jọ́ yẹn ẹ wá bá mi kí lórúkọ àdúgbò ní lẹ́pẹ́ wá bá mi bẹ̀ wá dé bẹ̀ ṣe láìkì mọ́tò ìmọ̀ ṣe bẹ́ẹ̀ gà máa ń wò láìkì kankan mo ní much liking bó ṣe àṣìra Camry yẹn ìyẹn bóyá bí kọ́kọ́rọ́ lé mi lọ́nà ẹkún mi bá tún bẹ̀rẹ̀ that is mo sun ẹkún ayọ̀ mo rẹ́rìn ìdùnnú lásìá gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí kọ́dún yìí tó parí ẹ máa sun ẹkún ayọ̀ ẹ máa rẹ́rìn ìdùnnú lágbára Ọlọ́run ẹ ní sunkún ìbànújẹ́ lágbára Ọlọ́run because n ti unexpectedly ló ṣẹlẹ̀ inú ni mo rí gbà ẹnu máa rí tí ń gbà. àmì Ọlọ́run gbogbo ara rí fídíò ọ̀hún. that is how it happen pé Àgbàlá Gabriel èyí do for me Ọlọ́run rán sí mi èyí jẹ́ Gabriel Ọlọ́run rán sẹ́yìn náà. Allahumma àmín. tí a bá wò dáadáa kó tó di pé bí ǹjẹ́ Gabriel wọnú ayé yín wá kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín nígbà yẹn kẹ́ tó gba ìpè ayọ̀ yẹn kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yẹn. wọ́n ní a ò ní rìn kórí mọ́mí o ẹ̀dá gbọ́dọ̀ máa rí nǹkan sọ láyé ojú ẹni máa là á rí ojú ẹni máa là á rí yọnu àṣàyìndé ló kọ́. bẹ́ẹ̀ ni ojú yín ò ní rí yọnu. àṣẹ. mo ní motor accident ní it's about getting 10 years ago tí mo paralyze rí wọn mo paralyze mo wà coma for 3 days kí n tó lajú which is everybody witness tó yẹ pé mi ìbílẹ̀ pé mo lè rìn tí àwọn èèyàn bá ṣe wọ́ kí mi a ṣe máa rí ìfẹ́ tì díẹ̀ díẹ̀ ní right mi pé mo dúpẹ́ fọlọ́run so mo rí ìpèníjà yẹn tọ́lọ́dẹ̀ là mí padà lórí yẹn so lẹ́yìn ìgbà yẹn náà ó wá di pé kéèyàn máa ṣe ọ̀lẹ kò sí iṣẹ́ tí mi ò lè ṣe mo láwọn ọ̀rẹ́ kan tó yẹ pé tó bá ń lọ sáìtì máa tẹ̀lé wọn lọ máa bá wọn mọ́nítọ̀ àwọn iṣẹ́ tó ń ṣe kí àlẹ́ jẹun nígbà táwọn ọmọ yìí tọ́jú dé pẹ̀ pé ìgbàlódé náà lò sí tó yẹ pé wọn kò yàn síṣẹ́ mọ́ àwọn kéékèèké ẹgbẹ́ wọn ti mẹ́kọ̀ọ́ tán ti sọ wọ́n dàgbàlagbà àìmọye àgbàlagbà tó lu déètì mọ́lé púpọ̀ ní àwọn tẹ́ rí tó kú nínú àwọn artist yẹn abandon artist ni wọ́n tó abandon wọn. àwọn tí wọ́n wà ń ta sí òpè wọ́n mọ́. àníṣe kọ́lọ́n ṣàforíjì ẹ̀wò lẹ́nu bíi 2-3 years lẹ́sìn fún kákọ́ mú ti bàbá sọ̀rọ̀ kó ẹ̀wò rú àwọn Fàdèyí Olóró à ń pẹ́ ẹnìkan Prince Adémọ́lá ẹ̀kan náà Adémọ́lá ẹ wá wo oríṣiríṣi wọn tó yẹ pé wọ́n gbọ́ àwọn ìyá yìí gan ṣá àwọn òpè wọn àwọn yẹn gẹ́rẹ́ ní ti ẹ̀fúyẹ́lá Ọlọ́run ọba ní agbára Ọlọ́run wá yan ọmọ kan náà bíi ẹ̀jẹ̀ Gabriel báyìí nínú òṣèré Kúnlé Afọ́d tí máa wo program bọ̀bọ̀ yẹn máa kọ́ èmi gan náà wọ àṣẹ́ni ṣì wà láyé lọ ń bá ìyálẹ̀ ọ̀kan lọ ń bá àwọn tá a ti rò pé wọ́n ti kú ó lọ ń gbé wọn jáde wá ó dẹ̀ ń ṣe kínni àwọn èèyàn dẹ̀ ń donate fún wọn mélòó nú àwọn ọmọ ẹ ló ṣe gbogbo nǹkan ẹ ká ní gbogbo wọn ṣe contribute ṣe fáwọn àgbàlagbà yẹn ẹlòmíì ò ní ṣe bẹ́ẹ̀ máa kú torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà yẹn irú àwọn ń sìn ọmọ ìgboro lèmi mo láwọn ọmọ ní mọ́tò lọ́rẹ̀ tí mo wá já sí gáràjì bẹ́ẹ̀ mo kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi mo láwọn ọmọ onílẹ̀
wọ́n dẹ̀ máa sán. aláì máa súnmọ́ wọn èmi ò gọ́ra mi débẹ̀ ṣùgbọ́n wọn kọ́ àgbẹ̀ pé wọn ò lè ṣe é wọn ò já débẹ̀ yẹn ebi ń pa wọn mọ́nú ilé ni wọ́n lọ́mọ tó ń bọ̀ wọ́n níyàwó tó ń bọ̀ inú ilé mẹ́rẹ̀ẹ́ntì ló kú sí mi fi yọ̀ wọ́n nítorí pé wọ́n ti jú pé fígọ̀ ni mi lè máa lọ tọrọ nǹkan èmi àmì àgbáwo bẹ́gà mo kọjá jùlọ sí bẹ́gà ó wà ń bẹ́ o gbẹgbẹ àrùn àdé bẹ́g original bẹ́gà ó ju jùlọ sí bẹ́gà lọ if I no beg I go leave. bàbá ó sì sọ kí yàn tọrọ ju kó jí lọ. ọmọ bá ní tọrọ lè mi ṣe ọmọ bá ní àjàgbá that is something in me ìwọ̀n tí ó yẹ kí n ti kú nìyẹn tọrọ pọ̀lọpọ̀ after accident mo ti rí pọ̀lọpọ̀ àwọn challenges àwọn sickness kan náà ti kọ mí gan ṣùgbọ́n nítorí pé mi ì gbẹnu mi ì fi nǹkan bò ẹ ló máa ń ṣe àtàlẹ̀ parí ẹni sà bàbá mi ò gbádùn mi wà ókè o bí mo ṣe wà yóò sà gbẹjẹ máa yọ sí òun náà rí mi kí ló ṣe bẹ́ẹ̀ bá mi wà ẹ má yẹ kó báyọ̀ mi ó ní ò fẹ́ kó lọ ẹ má yẹ kó kọ́ fún mi aláyẹ torí mi ìbẹnu mi ì lè lọ bẹ̀rẹ̀ àfẹ́kọ̀ lọ ẹ bàbá tí mú kọ́mẹ́dì wọlé àbẹ́ ẹ̀mí yín lè sábà dì. orin burúkú nìyẹn orin yẹn popular de pé mi ìmọ̀ tí Tọ́pẹ́ Àlàbí rí bí orin yẹn tó lọ kọ́. ṣé èmi sùn ẹ̀ máa ń gbájú lójú ẹ̀. mo ní sọ pé orin ẹ má kọ́ fún mi o torí kò bẹ́lẹ̀ dá àfẹ́ kó lọ èmi ò ọ̀rọ̀ yẹn kọ́ bẹ́ẹ̀ Ọlọ́run tẹ̀ lè jẹ́ ká rí pé nítorí ẹ bá rí pé tẹ bá ṣe bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ dé kọjá ní October 8 aláì àwọn èèyàn fi bẹ́ẹ̀ celebrate èèyàn àbá RIP ẹ̀jẹ̀ kan gbọ́ ayé àtòtọ́ àgbéràn ó mà ti lọ ẹ̀sà àníbóyá fake ikú ni tẹ́nìkan bá jù síta báyìí ẹ̀kan máa sáré máa lọ wá fọ́tò tí wọ́n gòrò RIP wọ́n fi ń bí the page why if anybody RIP o man wá èmi tó máa kọ fóun wá lè ju RIP lọ dismiss ìbá RIP sẹ́mu RIP àdúrà ni o rest in peace wọ́n sì ti ẹ̀ báyìí dismiss ọmọ akọ́fún sí dismiss ni táwọn lè rí mọ́ ẹ lè pa ilé dànù. akọ fún mi nítorí gbogbo ọ̀sùn tèmi ọ̀sùn yìí sì jẹ́ oúnjẹ tíátà mọ́ nígbà tí pọ́pẹ́ lọ́pọ́ ìgboro ọ̀nà ìdí àkáṣe MC mo ṣe MC bá mi kí wọ́n fọ́jọ́ bí mo ṣe rédíò program mo ṣe gbogbo yẹn àwọn tí mo fi ń lè fún yẹn if not that àwọn táwọn ń gbé tí wọ́n ń kú yẹn ẹlòmínú kò fẹ́ àwòkó ohun ti kọjá gbogbo nǹkan yẹn máa lọ tọrọ káàkiri máa lọ bá wọn tọrọ káàkiri àìlè tọrọ àwa wà nílé alukudéètì kan tó sọjí àwọn òdèlè lọ depression ikú náà tún wọlé. ẹ máa ṣàkíyèsí tó máa náwọn àìsàn kan báyìí ṣe mú Ọlọ́run ṣe kò ṣe àìsàn tí mo ní kọ́ lọ́n gbà lọ́wọ́ mi malaria àti jẹ̀díjẹ̀dí ni. láìsàn tó ń tẹ̀. dókítà lè tẹ̀sí mi báyìí tó máa rí pé ó ń ṣe mí jẹ̀dí àti malaria. nìkan. ó ti tán mi ò rọ gbogbo ìtókù tó ń ṣe wọn ẹ̀kọ́ ẹ̀kan máa mánéjẹ wọn ní kíndìnrín bí ló fẹ́ fara kíndìnrín mi tó fẹ́ fi ṣe kíndìnrín mi ìdẹ̀ ní ìrònú kan bí mi ṣe wáyé bí ìmọ̀ tó ṣe mí àpòrònú mi ti burst. ó ti já dàrú. ó ti bọ́ọ̀lù kò sí ìṣù kò ráyè stọ̀. ìrònú kò sílẹ̀ rárá bàbá nígbà tí ó ti kó fáírọ́ọ̀sì. Àgbàlá Gabriel wá ẹnìkan láti Amẹ́ríkà pé gbà ó ní ọmọ yín tó ń wò yìí o owó nǹkó mú wá sọ̀hún kó máa gbé orílẹ̀-èdè Amẹ́ríkà àbí lè bó bẹ́ẹ̀. ìgbà Amẹ́ríkà náà ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ lóòótọ́. ẹ mọ̀ pé n táwọn gbé náà nìyẹn ṣé wíbẹ̀ jẹ́ bí Ọlọ́run nìkan ló ṣe. Allah Akbar. ṣùgbọ́n ìbẹ́tọ̀ ọmọ náà sọ yẹn nínú January oṣù yìí ni ẹnìkan ọmọ kan tó ti gbé lọ́dọ̀ mi rí ló pè mú mi pé mama ṣé ẹ lè wá ṣiṣẹ́ díẹ̀ nílùú òyìnbó kẹ́kọ̀ọ́ fi rówó àìlè láti yá láìsọ ṣogbo. wọ́n pè ìyàwó yín àbí. ọmọ yẹn ti gbé lọ́dọ̀ mi sóró tó yẹ pé tí mi mọ̀ pọ̀ Ọlọ́run ti gbà fún débẹ̀ ìyàwó mi bá pè mí pé èèyàn bá máa pè ó kí lè fẹ́ ṣọ́ṣogbo lọ́nà kó wá náà àbí Ìlọrin àbí kìtì pupa ìlú òyìnbó. ìlú àwọn tẹ́lẹ̀ ayé bọ̀ èdè wọn lọ́rùn. efele ó máa dé ní lágbára Ọlọ́run adé títí April. ìyàwó ti lọ sí òyìnbó. wà lóyìnbó. bàbá èyí tó wá ń ṣẹlẹ̀ lọ́wọ́ torí ẹ̀ kò tí ì dálẹ́ báyìí o ìrọ̀lẹ́ sì wà ìrọ̀lẹ́ wà báyìí. mo fẹ́ wọ evening náà ni. èyí tó ń ṣẹlẹ̀ lásìkò yìí bàbá àánú yẹn báwo ló ṣe ṣẹlẹ̀ gan. èwo ni ṣé ti. èyí tó ń ṣẹlẹ̀ Àgbàlá Gabriel wá wọ́n dùn inú ara mọ́tò ìyàwó náà tó lọ lé èbó. bọ́dà mi ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá o tó bá nígbàgbọ́ ní Ọlọ́run kò sí tí ò lè ṣẹlẹ̀ o mo ní ìgbàgbọ́ ní Ọlọ́run púpọ̀ jù Ọlọ́run mi ìfẹjọ́júmọ́ lọ ṣọ́ọ̀ṣì o wọ́n mọ̀ mí o tí pásítọ̀ bá pè mí pé
bàbá parí àárín ṣọ́ọ̀ṣì ẹ máa ṣèjọ lọ ìjọ ni ṣùgbọ́n èmi àtọ́lọ́run tá máa ń pò lóru lónìí after 3 ni mo ti jí. Allah. So mo ṣe máa ń jí lóru ṣe prayer máa ń fọ́ ọlọ́run mi wọ́n náà wọ̀n ọlọ́run dẹ̀ ní pé tí mo sọ níwájú bí. Engage ọlọ́run máa ń bá gbogbo tí mo dẹ̀ ń béèrè lórí ìrìṣẹ́. ó lè ń ṣe. ẹ wo tó yọ pàṣẹ tó fẹ́ play fún mi expect kò tí ì ju 2 months lọ lọmọ kan lọ play ní hòtẹ́ẹ̀lì máa ìwájú rẹ̀ mi olórí ẹ̀wọ̀n mi kì í celebrate o ní mo bọ̀ tẹ́ni tí mo fẹ́ lò kò sí àrùn ẹ̀dẹ́ ó máa fẹ́ gbowó ó ní tàbí mo ní pàṣẹ ó ní ṣe mo lè pàṣẹ na my person mo ní bọ̀ kò sí ilé ó ní pé manager kò wà náà mo ṣe pé manager wà ní ẹ̀ mo ní manager ló ń fẹ́ gbowó epo ó send owó epo manager ṣe wá ní báyìí sọ̀rọ̀ ni tó bá yẹ pé ṣòwò ló fẹ́ ṣe normal show pàṣẹ máa gba 5 ó máa gbowó bẹ́ẹ̀ bá mi nà bẹ́ẹ̀ ni ẹ sà mo gé kúkúrú ó tí bá tún gbà tí bá tún náà fi lọ kọrin pé tó bá dán ní 5 December wọ́n máa bọ̀ ọ̀rọ̀ pariwo pẹ̀lú Pasuma àdúgbò tó láàdù ẹ̀ gan lórí afẹ́fẹ́ báyìí. wọ́n lè fi gbọ́ káàkiri báyìí ọmọ yín ẹ̀sẹ̀ ṣé ó ti wá lọ àbí kò tí ì lọ. ibi gan gbàdúrà ládùúgbà pé kó parí school secondary school ẹ̀ kó tó lọ sọ́hùn tó ṣe ọlọ́run pé ẹnìkan bá wí tán bá ti fi sọ ẹlẹ́dàá yẹn tọ́lọ́run bá ní yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀. láti sì gbàgbọ́ tèmi ẹni yẹn ó lè rí rí pé ọmọ yìí ọmọ tó yìí máa wà lókè tó jẹ́ pé òun kàn sọ bẹ́ẹ̀ kọ́ ọlọ́run wá sọ pé ìṣòwò ló máa ti pàṣẹ lọ àti gbàgbá ilé fún náà. pẹ̀lú ògo ọlọ́run yóò ṣe ó lè jẹ́ lómi lọ́nà máa sọ pé yá let's go there. irú èmi sì mi nù ní ìgbàdàn ọlọ́run jẹ́ kí n lọ lóyìnbó tí máa fi kú. àwọn kí ló ṣẹlẹ̀. sá àrò ìlóyìnbó èèwọ̀ mẹ́lẹ́. ní London lọ́hùn ló làwọn fẹ́ mi yàn dá wọn ló dùn gan. bàbá ifá mi ò lọ lóyìnbó kí ni ìdí ẹ̀ ni pé mo ti lọ South Africa rí àwọn tó gbé mi lọ regret. kí ló ṣẹlẹ̀ ń bẹ̀. èmi ń wọnú pósí èmi ò mọ̀ pé bẹ́ẹ̀ là ń ṣe bá ṣe wọnú ẹ̀ èmi kàn wò pé kí n lọ jókòó tí àwọn tájọ ń lọ májọ obìnrin bá ní kí n wo káàdì ọwọ́ mi pé káàdì sí mi tí wọ́n fún mi yẹn. ẹ padà báyìí yín kálukú láyé tiẹ̀. máa lọ jókòó ṣẹ́yìn pàtó gbé kí n ẹ̀ tí wọ́n lé ṣe gentleman tán ní wọ́n fẹ́ gbéra báyìí mo kàn wò pé kí ni ṣẹ́ tó dìde gbàgà lójijì ẹ̀ mo ní mo gbé láyé mi kí ni mo pa mi dé báyìí pàṣẹ dẹ̀ ti kọrin pé pilot dúró mo fẹ́ tọ̀ sí lọ́rọ̀ aeroplane tó bá jẹ́ mọ́tò báyìí aláyé mo fẹ́ dún bẹ́ẹ̀ bọ́ọ̀lẹ̀ gbowó rẹ̀ ibo ti sọwọ́ ọ̀tẹ̀ eléyìí tó dìde ha tí mi rè tó sọ náà tó sọ pé wá kíní kan 300 kilometre down wọ́n lè ha àwọn tó ń ti kíníkíní wá bá mi òjì ojú wá bẹ̀ sí gbogbo ìṣe mi mo ní toilet ó ní ojú rẹ̀ fún mi mo lọ lẹ́kìnní mo lọ tẹ́ kẹta àwọn gbé kíní àṣírí wọ́n yé wá ẹ̀ tó ń béèrè kan pé ní ta bá fẹ́ jẹ jíjẹ mímú ní ọrùn yìí. kíní champagne lèmi ń béèrè máa fẹ́ mú tó kọ́ọ̀bù yìí kan wọ́n yé gbé wá ni mo ń gbọ́n pé kó ju kó orúkọ ẹ̀ fún mi sẹ́yìn gbàtí mo gbọ́ welcome to wákàtí mẹ́fà sí ni nàìjíríà ní South Africa. sẹ́yìn gbàtí mo gbọ́ welcome to South Africa tá máa dàjà bọ́ lẹ̀ báyìí mo fẹ́ wò fàtíkì àwọn èèyàn máa tò ní àṣẹ máa tò ní èmi rò pé inú mo lu ẹ̀pẹ́ kí ló ṣe tó ṣe rìn nínú jẹ́ àtúntò bọ́lẹ̀ mo gbé rí ìrìnàjò kí ló bá mi báwo àádọ́là rí bí 2 weeks ìrọ̀rùn ló bá dé ìgbà tó wá di ijọ́ tó kọ̀ lọ́ka fẹ́ lọ send off ẹ̀gbọ́n wa èèyàn lè rí mọ́tò wọ̀ mi mọ́ ẹ̀ láti lóṣù mẹ́ta mọ́yìn rẹ̀ ni ọ̀rọ̀ pé bí àwọn ìṣeré ni ẹ̀sà ọ̀nà mọ́tò wà. bàró ti Nàìjíríà. lóṣù mẹ́ta sá mi wọ kí ní ìmọ̀ South Africa kò sí bí plane yẹn náà lè máa wọ padà mo wá bára lẹ̀ gbọ́n mo mú overdose tí mi kò jọ bí lẹ́gbọ̀fà ni mo fi wọnú tá máa wọ ẹ̀ gbàrà báyìí mo jókòó bá wọn rọjú pẹ̀lú tí mo ń tọ́ ó yẹ gbogbo olúwa lolùṣàgùtàn mi ni mò ń kà pé wọ́lọ́ èròkèrò torí pé mo máa ń wá American film àwọn terrorist máa ń wà nù. ọ̀rọ̀ bọ́ bọ́dúbọ́dí. bàbá tó jókòó tí mi ìyẹn kàn wọ́n mi pé a ti mọ̀ pé ọkùnrin jẹ́jẹ́ sí ni tajajà bọ́ọ̀lẹ̀ láti gbà yẹn mo rẹ́ni tó fẹ́ gbé mi lọ Amẹ́ríkà mo rẹ́ni tó fẹ́ gbé mi lọ London ẹ mú ọmọ mi lọ ìṣẹ̀dá mi wọ pléènì mọ́ tó bá jẹ́ ọ̀nà wà nǹkan méjì ń bẹ̀lẹ̀ báwọn ọ̀bẹ náà lọ́kọ̀ ojú omi. kí n bá wọn ṣe pa afẹ́ wọkọ̀ ojú omi. mo wọ fẹ́rí lọ sájà. láti ẹwẹ́ rẹ́pẹ̀rú. láti Ìjẹ̀dẹ̀. mo wọ fẹ́rí lọ sájà. ọkọ̀ kò ń pẹ́ o wàhálà kò ju 10 minutes lọ. mo dijú mọ́ rí báyìí 10 minutes. bẹ́ẹ̀ ni mo rò kó ló lálẹ́ pàápàá. tí ẹ̀wọ̀n ṣáàkì bá bínú tó orí òkèlè rọ táǹbọ̀ mo lọ́wọ́ mọ́tò bọ̀ náà ní ẹ̀pẹ́ ní o. ẹ̀rọ fèsì tábìlì jẹ́jẹ́. ẹ̀pẹ́ mo wá ẹ̀pẹ́ tí Johnson sí mọ́ta ni mo bá lẹ̀. gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo sọ pé káwọn ọmọ mi travel
kọ́mọ ṣe lọ olófò àlùbáríkà sí Nàìjíríà bàbá àti ọ ti ń ṣẹ́wọ́ sí mi lọ́hùn ṣùgbọ́n ká tó lọ tàbátìká kà ní mi ní méjì fíìmù mélòó ni ìparí ló ti ṣe tó jẹ́ tí ń gan. láyé bàtà lọ́wọ́lọ́wọ́ tí fíìmù níyì sinimá náà dẹ̀ ṣe ń sìn. àwọn ẹ̀jẹ̀ ogun bẹ́ẹ̀ sí wọ́n rí wọ́n ti pa 1 billion. wọ́n gbà bẹ́ẹ̀ sà ṣùgbọ́n ẹ wo iṣẹ́ tí à ń ṣe ń gbà yẹn kẹ́kọ̀ọ́ bí ẹ̀ pẹ̀lú tó ń ṣe tó ń jáde ń sìn. entertainment ló ń ṣe ń sìn entertainment ni that when we are doing film ẹ̀yin ẹ wo àwọn eré tìrẹ̀kẹ́ oníbùdó ẹ wo ìjà omi ẹ wo àwọn eré ẹ wo mọ́ àti ìgbàláṣọ ìgbàlẹ̀ àsìkò. gbàgbọ́n lòdì kókò nílùú Ìlọrin. ó ṣe kò ṣe máa ṣe tó 7 lóríṣiríṣi gbogbo méjì tẹ ṣe. tó bẹ́ẹ̀. aṣáájú pé àwọn eré ìbò náà ṣe dáadáa. mo bá àwọn náà gbìyànjú díẹ̀ torí àwọn èèyàn mọ́ mi ò kàwé ìwé 6 mo kà ó ṣùgbọ́n I learn from learners. máa ń jókòó táwọn tó bá kàwé. You learn from learners. máa ń jókòó àwọn tó wà learned. yes láti lè gain látara wọn so máa ń wù mí and ṣe é mọ̀ pé social media kì í ní tàǹtẹ̀ yìí náà tíṣà kan tó lòun náà. bẹ́ẹ̀ni. because when you type we correct you. so jẹ́ ká àná pé I can do. gbogbo àwọn face to face family ties ti iléeṣẹ́ wọn bí náà èyí náà kópa ń bẹ kéèké níbi à. Ọlọ́run bá kó bá wa ṣàforíjì fún ọ̀gá Mr. Benson. Ọlọ́run tẹ̀sán. Ọmọlúwo ọ̀gá mà. bẹ́ẹ̀ ni àtijọ́ déèlú wọn ní kálẹ̀ dáadáa. bẹ́ẹ̀ ni ní bótakó lọ́hùn. bótakó. bẹ́ẹ̀ ni. ìgbà tó máa detect mi fúnra wọn lọ detect mi pé wọn ní máa yìn parọ́ lódó so wọn kọ́kọ́ family ties mo kọ́kọ́ bá wọn ṣe bí something later gbàtàlùwẹ̀ travel wọn wá invite mo wá ṣe caretaker nínú face to face. full period later wọ́n tún invite mi pé kí n wá bá wọn ṣe nowhere to be found. nowhere to be found. kí lórúkọ bọ̀bọ̀ wọn yíbo yìí pupa yẹn ló ṣe ló lọ. Tony Mess. Tony Mess ọ̀dọ̀ ẹ̀ ni mo ti ń ṣe ọmọ gate man. through àwọn iṣẹ́ wọn yẹn ni mo tún fi lọ bá wọn ṣe cracking the wall. through àwọn iṣẹ́ yẹn ni through àwọn iṣẹ́ èké media yẹn làwọn cracking the wall náà fi detect mi pé so you can speak man I can speak even I can spark. tí wọ́n mọ̀ ní pé tí wọ́n bá gbé skit fún mi kọ́ gbé fún mi lónìí kó bá ti lọ ẹ̀ jẹ́ ká yàṣẹ́ ni Ọlọ́run ẹ̀bùn yẹn wà mẹ́kì. bàbá àtúntò Ọlọ́run pé Ọlọ́run ní kí Àgbàlá Gabriel kò rí pé ẹ̀kọ́ lẹ kọ́ lẹ́tà sí ṣùgbọ́n Ọlọ́run ní kò rí ṣùgbọ́n kí àwọn máa ní ìyànlọ sórí social media lọ ẹ fún mi lówó ẹ bá aṣàánú yẹn àwọn kan bẹnu àtẹ́lù ojú rẹ̀ fi wò. ṣe rí àwọn tó bá lè lọ sórí social media lọ tọrọ kó lọ tọrọ o àìlè tọrọ yẹn lè fi kú pẹ̀lú mi o pé I don't want to beg I don't want people to know that I'm begging tí ò dẹ̀ ní ẹ̀sà orí ibẹ̀ so èmi ò lọ beg mi tọrọ ṣùgbọ́n thank God pé nínú àwọn ọmọ tọ́lọ́yàn náà ọmọ ní tíátà tí wọ́n ń ṣàánú àwọn àgbàlagbà Fọlúkẹ́ Dáramọ́lá is the first person. bẹ́ẹ̀ni wàláì. kọ́lọ́ bá jẹ́ kẹ́mi ọmọ yẹn Fọlúkẹ́ Dáramọ́lá is the first person tó kọ́kọ́ ní tíátà àwọn àgbàlagbà pé àwọn bàbá ìyàwó rẹ̀ máa jẹ wọ́n ló ń ṣe fún wa pé mi náà máa bọ gómìnà lọ́wọ́ nílẹ̀ ayé mi Fọlúkẹ́ Dáramọ́lá ni. Fọlúkẹ́ Dáramọ́lá ni. láti alọ́jẹ dínà pẹ̀lú gómìnà ìṣẹ̀lẹ̀ Sanwó-Olú Fọlúkẹ́ Dáramọ́lá ló gbé mi débẹ̀. ẹ̀bọ̀ gómìnà. aláyẹ̀jẹ̀ tó lẹ́gbọ̀n náà sí owó mi lọ́wọ́ nígbà tó wó mi dá ẹyin lélẹ̀ àmúlẹ̀ iná ní ìmọ̀. sọ wọn jẹ́ mọ̀. ó ti pẹ́ díẹ̀ lẹ́yìn inú ẹ̀ wá òun tó máa afọdúnrin ẹ̀wọ̀n tó máa yẹn ṣe àwọn tá a rò pé tí kò lọ ń jí wọn ó dẹ̀ lọ ń fún wọn láwọn ọ̀kan ṣe náà máa fún wọn ṣòro àwọn yẹn ń sìn yẹn ràn o so tá a bá jẹ́ pé àwọn tó kù yẹn náà tó lè máa ṣe àwọn kọ̀ọ̀kan àgbàlagbà yẹn àgbàlagbà mi ò ní máa bọ́lẹ̀ ní bọ́sítọ̀ tí ó yẹ kó bọ́lẹ̀. wọ́n tẹ̀lé lẹ́yìn kan náà wá sí pé Doyin Àmọ́dù wọ́n lóun tún kó gbogbo àgbàlagbà náà jẹ́. òun náà ti ń gbìyànjú bẹ́ẹ̀ náà ni àbúrò mi Saheed Balogun. ọ̀gá àwọn TGMAN tọ́lọ́tọ́lọ́ àwọn tó lọ́la òye lọ́hùn. bàbá láti lè ṣe Media Concepts wọ́n ní kí afẹ́lẹ́ wọ́n ní kí káfí dúpẹ́ pẹ̀tó bàbá pariwo tẹ bá wa débi lóòótọ́ dáwọn pẹ̀lú ní born comedian. kárẹ̀ òye ara adẹ́rìn pòṣónú gidi ní èmi lẹ́ni rẹ́ni mo ti aláìsàn mo fẹ́ gbàgbé ọkọ mi. mò ń gbàgbé adúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ AK Media mo dúpẹ́ fún eléyìí tí ẹ ṣe yìí kò ní já ṣe mú iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ iléeṣẹ́ yìí ó máa lọ sókè ni ògo iléeṣẹ́ yìí àtúbọ̀ máa tàn mo dúpẹ́ lọ́wọ́ pìrìsẹ́ńtà mi tó wà mí lọ́wọ́ wà mí lọ sẹ́yìn ìrúkẹ́lẹ́ lọ́rọ̀ kí wá ṣe tán mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀rọ bí ẹ̀ níyàwó rẹ̀ ti yín o cameraman ọ̀tọ́ bá fún yín lówó kẹ́yà o kò bá tó bá jẹ́ pé máa yọ torí bàbá tó bá ní kó máa torí burúkú kò ní rí ọjà kò ní tà
àtòrí burúkú àtòrí àdá ló ń gbé lọ fún ilé bàbá mi ì ní ogun káwọlé fẹsẹ̀ jọlẹ̀ ọlọ́pàá sọ bẹ́ẹ̀ sí sergeant àrísìbẹ́tọ̀ kò ní káwọlé kó kẹsẹ̀ mọ́lẹ̀. ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́mọdé àrẹ́jọ lọ́yà máa ṣàmì ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ń gbọ́dọ̀. mo dúpẹ́ lọ́wọ́ dìrẹ́tọ̀ wa àti gbogbo àwọn tájọ wà nínú ilé tó mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ lápapọ̀ lẹ́ẹ̀kan sí kò yóò ní tiwa iléeṣẹ́ yóò ní bàjẹ́ mo wá dúpẹ́ lọ́wọ́ oníwúbà tó gbé mi wá àtàgò 5 ló ti ń pè mí in fact surprise ọmọọṣẹ́ mi wà láti Bariga ló ti ń bọ̀ ló ti wá pick me ó ní ò jẹ́ kí n lè miss program torí mi mú disappoint dàda ìmọ́lẹ̀ àwọn náà wà ń ta ní pilot gbé mi wá mo bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó lè gbé mi lọ London ó ní àfitábà máa gba Sahara desert àti yá ó jà wà thank you very much. adé olùkọ́ sí ìgbòho tèmi o adúpẹ́ àwọn adúpẹ́ adúpẹ́pẹ́ òkun adúpẹ́pẹ́ ọ̀sà adúpẹ́ lọ́wọ́ bàbá tí wọ́n bá adébí lónìí wọ́n tiraka wọ́n gbìyànjú ṣe dáadáa ó fún mi pé tí ọba sọ nípa pé kéèyàn jẹ́ adẹ́rìnpòṣónú tó lè gbìyàn débẹ̀ àpárọ́lú ọ̀gá ní àmọ̀rí bá ọ. tó Adéolú Kazeem ní orúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú mání mi ní ọmọ Àjàlá Erin ọmọ Àjàlá Ọ̀sọ̀ ọmọ Ajíkànjẹ́ Adéomú ọmọ Adéníyì lọ́jà àtòkòmọ́ Adéṣàngó ará Àbáyọ̀mí Ọya Àdéòrì òṣà tí ará Ajíkànjẹ́ fi òbí kọ̀kẹ́ òun náà ni Ọya ara alájọ ló ń fi ojú di o ẹjọ́ lọ sílẹ̀ àbá mi ní Sàárẹ̀. orí kìí ṣe gùn tó báyìí. ó pọ̀ bàbá. akẹ́kọ̀ọ́ máa kíra wa ni èmi lọ́mọ ẹ̀gbá ọmọ ló tàbí ọmọ ajíbodò èmi lọ́mọ ẹ̀gbá ara kí màjọ ọmọ àjọ méjì màjọ gbẹrú màjọ gbẹkọ ẹrú ní sinmi tó rò bèrè bomu tiwa ẹ̀gbá ni mí ẹ̀kan fáwọn ní àpáti rẹ̀. ẹ̀gbá ní ọmọ aláké àti gbogbo lọ́wọ́ aláké mẹ́jọ ọmọ màjọ méjì gbẹrú màjọ gbẹkọ ẹrú mẹ́rin tí ni ẹ̀kọ́ kò gbọdọ̀ sí yẹn. ọmọ olówó ẹ̀yà náà tó gbé tẹrù. alẹ́ ẹ̀kọ́ ni Kazeem Alabi ó dàbọ̀ kì í sẹ́yà ká